بعظمة ربوبيتك وكمال ألوهيتك ونثني عليك اللهم بما أثنى به عليك أعظم أنبيائك المرسلين وأكرم ملائكتك المقربين سبحانك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ونحمدك حمد الحامدين ونشكرك شكر الشاكرين ونثني عليك اللهم بما أنت أهله أنت أهل الفضل والشكر والمجد والثناء وأنت على كل شيء قدير. آمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. níjó kólẹ̀ wa yìí gbogbo ntí bá ń pariwo ní àárín ìṣẹ́jú márùn-ún yìí kí gbogbo nǹkan náà farabalẹ̀. ìjókòólẹ̀ àwọn ẹni Ọlọ́run ní àwa yìí ìjókòólẹ̀ àwọn ẹ̀ṣà ìjókòólẹ̀ àwọn èèkàn ní àjókòólẹ̀ rẹ̀ yìí. àkọ́kọ́ ní èdè tí Ọlọ́run yọ́nú sí jùlọ àti kí Ọlọ́run àti ṣẹ̀yìn fún àti ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú gbogbo ẹ̀dá Ànábì tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. àlékún kí Ọlọ́run àlékún gẹ̀rẹ̀ Ọlọ́run tún bàbá wa ṣe fún ṣe fáwọn sàhábà ṣe fáwọn tabi'un. àmín. kí ìkẹ́ni olórí àwọn atba'u tabi'in kó máa bọ̀ bẹ́ẹ̀ kó máa ṣe lemẹ́lemẹ́ kó dédé alfagba Maulana Sheikh Abdulazeez Adewolu. rahimahullahu ta'ala. kó dédé alfawa àgbà Maulana Sheikh Muhammad Kamaluddin Habibullah rahimahullahu ta'ala. al-Adabi kó dédé alfawa àgbà Maulana Sheikh Yusuf al-Abahaji rahimahullah. afọlá albarka àwọn kẹmẹtẹta ibẹ̀lọ́hún ìjókòólẹ̀ yìí lálùbáríkà àgbàlagbà ń bẹ Ọlọ́run kó ṣe ní jama'an marhuma. àmín. kó fa albarka sí jùbá àti fẹ̀mí sí lọ. àmín. mo ti kí Ọlọ́run iṣẹ́ tí wọ́n bẹ̀ mí ọ̀nà sẹ́yìn òjìnà alfagba Maulana Mudirul Markaz adamallahu hayatahu. ní alẹ́ àná tí wọ́n gbàlejò wa ní wọ́n gbàlejò Abdulazeez Adewolu amálérí ìdúró mi ìdúró Mudirul Markaz bírọ̀ ìdú bá dìde dúró máa ní kó jòkólẹ̀ ò ní máa fún Mudiru ní ìṣára pé àkókò ti tó mí níbàjẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ Buhari làwa náà àmọ́kẹ́ dìde òun yọ ọmọ dẹ́rù bà mí nẹ́tíwọ̀kì yẹn gbọ́dọ̀ kọlu tọ̀dọ̀ mi. lákàlẹ̀ ẹ̀zù ìmọ̀ ọ̀làkà àzáwà yẹ̀ wọ́n. Imam Ọ̀fà ló wí bàbá ẹnu wọn mo ti gbọ́ rí pé wọ́n bú àfa rẹ̀ wá lọ́jọ́ kú rẹ̀ ò pé ìwọ tó sùn nǹkan rẹ̀ wájú. lákàlẹ̀ ẹ̀zù ìmọ̀ ọ̀làkà. tí Mudiru bá ti gbà yìí lákàlẹ̀ ẹ̀zù iye ọmọ jẹ́ tiẹ̀ náà ìmọ̀ ọ̀làkà àzà tí ọwọ́ àfa rẹ̀ bá ti tẹ̀ yìí tí àfa rẹ bá ti ga ìwọ náà ga tí àfa rẹ bá ti níláárí ìwọ náà níláárí tá àfa rẹ bá ti mókè ìwọ náà mókè tá àfa rẹ bá rápọn lébi tàbáyà mí mókè ọdọọdọ tiẹ̀ náà kí ló wí. ìmọ̀ọ́lá kàásà wà ìyàwó wà ń tààlà báàbò àti zulika iná. wà ń yẹ̀hún tábùkù bá ti ka àfa rẹ tínú rẹ sì yọ wà ń tààlà bàbú àti zulika iná. tó bá ríra rẹ lẹ́ni iyì ẹni àbùkù jùlọ ní Ọlọ́run kan wáṣọ fún ọ káwọn èèyàn mọ rí ẹlẹ́ni àpọ́nlé ni mo fẹ́ yíhun kí Maulana al-Mudir Ọlọ́run kó túnbọ̀ bá wa ṣàlékún ẹ̀mí gígùn kó bá wa ṣàlékún àláfíà fún wa. mo fi tí wọ́n kí bàbá àgbà al-Khalifa ní jòkó ọmọ ẹ̀sán jasawul amilin ẹ̀sán àwọn tí wọ́n ṣiṣẹ́ lánàá Ọlọ́run ọmọ àbálágége lẹ́yìn náà èmi kí n ṣe fún yín ṣàhádà rẹ̀ ẹgbẹ́ wálátàlì kìyàmà ni Ọlọ́run má gbà lọ́wọ́ yín láíláí. àmín. ọlá bíbí àná Muhammad lọ́dọ̀ Ọlọ́run. àmín. mo kí àwọn bàbá wa tí wọ́n jókòó pẹ̀lú yín mo kí gbogbo àgbàlagbà yányán mo kí àwọn àlífà wa nínú ilé Maulana Sheikh Abdulazeez Abubakri Ọlọ́run kó jẹ́ àrí yín pẹ́ o. àmín. ọlá títóbi al-QUR'AN lọ́dọ̀ Ọlọ́run. àmín. ẹ̀yin lẹ mọ̀ bí wọ́n ti ṣe ìsáàbù fún yín tó jẹ́ irú kọ́lọ̀ bàbá wa Imam Ọ̀fà ní fìlà yín. àwọn ọ̀gbọ́n débẹ̀ o. mo wá kí bàbá wa Imam Latiba bí wọ́n ti jòkó lẹ́tì mí ọ̀rọ̀ tí mo fẹ́ mọ́ gbọ́ ni wọ́n ń sọ ọ̀rọ̀ bí kinní yìí ó ti lọ wọ́n ń sọ pé ẹ̀ ní rí ẹ̀rín lójú Malam Toyib ẹ jẹ́ kí Imam Ọ̀fà ó dé ẹ̀ ní rí ẹ̀rín lójú rẹ̀ ẹ jẹ́ kí àwọn bàbá wa nulẹ̀ ó dé ńgbà tí méjèèjì sì ṣẹlẹ̀ mo á pè wọ́n pé so ẹ kú ẹ̀rín wáyìn lẹ́ ń fún ojú pọ̀ bí àlòkù sọ́jà látòní wọ́n láwọn táwọn fìwé pè ló ṣe dé yìí Ọlọ́run bàbá Imam àti bàbá ọmọdé lápadà síbò àfàwọn àgbà wọn tán mo kí i púpọ̀ nakibu wa Sheikhana Mubarak Ọlọ́run kó ṣàlékún dáadáa. àmín. mo kí gbogbo àwọn alfa wa níbẹ̀ ní jókòó pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. mo wá kí bàbá wa Imam Ọ̀fà ní ìṣẹ́jú kan. la'amuruk
ẹ̀ṣà ló jókòó ọmọ àwọn ẹ̀ṣà. lámúrúkà. òpònú kan ní sọ̀rọ̀ ńjọ́ kan ó wá nírú mọ́mọ́ fà tí wọ́n yà yìí náà ná gbọ́dọ̀ yà nítorí àwọn tóbi wọn tóbi ó lé mi ọmọ fà ní òjẹ́ mọ̀ mo ní wọ́n mọ̀ fà mọ́ ò mọ́ ṣáà ní ọlọ́run. lámúrúkà. èèyàn tóbi nínú ṣáà ní àwọn èèyàn ní pé kò gbọ́dọ̀ bí nǹkan kan àfi tó tóbi kò síbẹ̀ nínú ṣáà ní ọlọ́run. lámúrúkà. kí wọ́n máa retí ọmọ sífù mọ́ mu gbogbo òlu pé tí ọba dé àlè rí kíní yìí dàrú nínú ṣáà ní ọlọ́run ni. lámúrúkà. kí wọ́n máa sọ pé yìí tẹ bàjẹ́ lánàá ò gba bíbàjẹ́ torọ́ máa fò sí láàrin wa tó bá wà ń bẹ̀ kíní yọ gba bíbàjẹ́ ju bá ti rò. lámúrúkà máa lè sànù ìlà bìdínì. mo kí bàbá wa gba ìmáàmù ìlú Ọ̀fà àti gbogbo agbègbè rẹ̀ torọ́ fà ò lóko bọ́fà ti lajú tó ń kò gbọ́dọ̀ lóko má agbègbè ní òní agbègbè ló ní. lámúrúkà. afa ni mo fẹ̀mí mi búra fún ọ. máa lè sànù ìlà bìdínì. ó ní kò sí tí ń jẹ́ èèyàn láyé pé kí ni wọ́n ń pèlè èèyàn kì í ṣàwọn tó bíyàn kì í ṣàwọn téèyàn bí ní jẹ́ bẹ́ẹ̀. máa lè sànù. ó ní kí la fi méèyàn. ìlà bìdínì. ó ní ẹ wo bẹ́ẹ̀ sì ti sọ bàbá wa àgbà ìmáàmù ìlú Ọ̀fà dà. ìlà bìdínì. mo kí bàbá pẹ̀lú ọjọ́ tí wọ́n pè wọ́n ní markaz wá ṣe wá sí mọ̀ ń bẹ ní ìdádì níjọ́ náà. ń bọ̀ wá mo fẹ́ sọ̀tọ̀ kan ńgbà tá a wá pé bò wọ́n ìkànnì àwọn ajá sí wọn àfa yẹn ga wọn pupa báyìí ọwọ́ ní ẹyẹ lọ́nà bàbá ṣàìsùn ó ní fiọ́lẹ̀ ọmọ bí wọ́n ti pè mí yìí ni ibi tí wọ́n pè mí tí mo ti wá lúwa rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan pé ọlọ́run jẹ́ rí bẹ́ẹ̀ wọ̀ mo wá rí bẹ́ẹ̀ wọ̀ ọ wá ń lé àwọn ògùn ọ̀la àwa tá a wọ blue wá bá níjọ́ náà nìyó. lámúrúkà máa lè sànù. ọ̀rẹ́ mi kan dáhùn pé gbogbo wa ti bá wọn ya fọ́tò ìwọ nìkan ló kù tó bá mọ́ mú Ọ̀fà ya fọ́tò mo ní wọ́n ti yà kán nù sánmọ̀ ńjọ́ tí wọ́n bá ya tẹ̀rí ilẹ̀ yìí mi ní jìnnà sí wọn bí tí ń jòkó sáfù wọn ní ń jòkó òní ló ṣẹlẹ̀ yìí o. sànù ìlà bìdínì. mo kí bàbá wa ìmáàmù ìlú Ọ̀fà ìlà bìdínì. bàbá tí ẹnu rẹ̀ gba ọ̀rọ̀ tí ọ̀rọ̀ gbà wọ́n lẹ́nu. ìlà bìdínì. mo kọ́ lánàá mọ́kàtà níjó ní mo wá yọ ẹsẹ̀ kan bẹ̀ nínú 70 ńgbà tí mo wá kó ẹsẹ̀ kan bẹ̀ ọ wá darí wọlé ẹnìkan ní rìlíìsì ẹ̀kọ́ jáde báwọn mo lẹ́nu mi ò tí ì gbọ̀rọ̀ jẹ́ ń tọ́jú 69 tó kù díjọ́ tẹnu mi ẹ gbọ̀rọ̀. lámúrúkà máa lè sànù ìlà bìdínì. mo kí mà ẹ kọjá ẹni tí wọ́n fi náà sùn lé lọ́wọ́ pé èwo ni ká tún lò lónìí àfáàtọ̀ yanjú ní. ìlà bìdínì. àwọn ẹ̀ṣà ní. ìlà bìdínì. ẹ̀rẹ́kùn kí ló fẹ́ kọ̀ fún mi kí n ṣàpọ́nlé mọ́ Ọ̀fà mo lè bá wọn di mọ́tò bá ti wá débẹ̀ tí wọ́n sọ fún wọn pé ẹni táwọn mùdírù rán wá ni wọ́n béèrè ké bó lára àfa wa ẹ wà ní kí n dé àyín pé ń kí wọn ní láìfí ẹnìkan á rí fọ́tò bá ti jòkó mẹ́wàá sẹ́ndì ẹ̀ pé fọ́tò èmi àti mọ́mọ́ Ọ̀fà wọ́n dì mí lọ́wọ́ mú ṣé fọ́tò yẹn ò ní wàhálà kankan mo ní yóò ní wàhálà lilladhina kana fi qalbihim maradun wọ́n ń gbowó kò ná bàbá mùdírù àwọn ni wọ́n kọ́kọ́ owó bóde ṣọ́tà àfa wa lè yìí o ńjọ́ tí wọ́n pè wọ́n markaz wọ́n sọ̀kalẹ̀ wá sí mọ̀lánà mùdírù gbàmáìkì wọ́n ní akí bàbá wa ìmáàmù Ọ̀fà mo sì wo késẹ̀ tí ń jẹta bàbá wa ìmáàmù Ọ̀fà àmọ́ gbogbo nǹkan lè rí bákan tómi gbóná àti tútù bá ti dàpọ̀ àwọn dókítà náà ó jòkówó bù kẹ́díwọ́ ọlọ́run nìkan ni yóò tún yanjú ẹ̀ tútù ọ bọ́ sọ́tọ̀ tó bá yá gbígbóná bọ́ sọ́tọ̀. lámúrúkà ó yá kó orin délẹ̀. máa lè sànù ìlà bìdínì. fàlà tàtúrù kìtà kí wá tìgá lẹ́mìíràn nàṣà. wọ́n kọ́ di rọ́fà àpàdé rọ́fà alìsílámù Salman Farisi. Salman Farisi wa kọ́ ni wọ́n sọ pé Salman Sheikhana. Salman Sheikhana fàkọ́dí rọ́fà alìsílámù. kí ló lè ṣe yàrá báyìí bí ọba sí ìsìlámù. rọ́fà alìsílámù. bí ọba sáwọn òbí rẹ kí ni ó sọ yín dà báyìí. rọ́fà alìsílámù. ẹ̀yin kẹ́ ẹ ní ká dìde lẹ́ẹ̀kan gíga yín ló gbé kálukú dìde kódà àwọn tí wọn ò lè dìde níbi wọ́n dúró sí kálukú ń gbé gẹ̀lọ́ kan báyìí pé ọmọ tí wọ́n ń sọ lọ́yọ̀ yìí. fàkọ́dí rọ́fà alìsílámù. Salman Sheikhana. wàkọ́dí wàdà ṣíríkù ṣẹ̀rífà bàálà. ọlọ́mọdé ní àpàdà síbú láíláí. àmín. yorùbá ní gbogbo ohun tí àpàdà síbú bá sọra rẹ̀ dà mo ní ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ mọ̀fúlùm bí làpàdà síbú ọlọ́run ní fáìlì rẹ̀ ẹni tọ́lọ̀ ń bá sọ ọ́ dà tí wọ́n bá ń pín ní méjì 10 kọ́bọ̀ kó má kàn yín tí ó fi tán lẹ̀ yányá. àmín. ọ̀nà bíbí àná Muhammadu lọ́dọ̀ ọlọ́run ọ̀nà àmín mo kí gbogbo àlùfáà wa tí wọ́n tẹ̀lé wọn wá àfọwọ́ Muslihuddin àkọ́kọ́ tí gọ́gọ́ fẹ́ẹ́ jòkó tí wọ́n ní a máa ti mọ̀ yín lọ́nà láì ọlọ́mọdé lápàdà síbú láíláí. àmín. mo kí gbogbo àlùfáà wa yẹn yẹn
mo wá kí bàbá àgbà Maulana Almarwij àti ń gbọ́rọ̀ yọ pẹ́ kódà àti ṣe bàbá ààrẹ mùsùlùmí of Atiba mo kí i púpọ̀ afáwa aṣílẹ̀ àwọn ni wọ́n rárá wọn wáyìn mo dẹ̀ ti rí n tó Ọlọ́run ní ọjà sọ́dọ̀ wọn ọ wá rẹ́ mi wáyìí ni tọ̀dọ̀ mùdírù ọ̀tọ̀ ní kẹ́ jẹ́ kó jẹ́ àyíbá afáwa pín owó tó ra fẹ́ lálùbáríkà kí tọ̀dọ̀ mi náà ó sì jẹ́ ọ̀tọ̀ gbogbo àfáà tí mo kó wáyé bí wọn ti wá ní fún mi lọ́rùn tí n bá wa mọ́tò lè kó mo mọ̀ pé ẹ̀yàn ju tiwọn náà lọ́tọ̀. Allahu Akbar. mo kí i púpọ̀ ẹ̀yin lè jẹ́ kí ọ̀nà yà fáwa Tayyib àjọ bẹ̀rẹ̀ ṣẹ́ yìí ni tá bá sọ pé a ti bẹ̀rẹ̀ báyìí ibo lẹ bá dé a ní ń tẹ́ bẹ̀rẹ̀ ń jọ òun ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà láàrin ọ̀sẹ̀ kan ó ti débi báyìí bó o lẹ ṣe àní ẹ̀gbọ́n mi náà ni ṣe é sinmi àdúrà rẹ̀ tí ó bá wálẹ̀ nǹkan ó nàró jù báyìí lọ. bàbá mùdírù wa ni kí n sọ fún yín pé àwọn ẹ̀dá kan bẹ wọ́n ti nírí tí wọ́n bá ń sọ̀tọ̀ àwọn tó ti ní tí wọn ò ní mọ́ wọ́n wá kó wọn jọ rẹ́gẹ́dẹ́ wọ́n ní kí n ṣàdúrà iná àtẹ́nà kan láàkẹ́ tí n bá bùṣe pé nínú àwọn ẹ̀dá tí wọ́n ti ní tọ́lọ̀ ń wá aṣọ lálé wọn lérí tí wọ́n á dẹni tí ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí lẹ́ kù wọ́n ní kọ́lọ̀ mọ́ fi yín sínú wọn láéláé. Amina. jama ò ṣe amina kó lókè rárá fa. Amina. àdúrà kan tí wọ́n máa ṣe fún ànábì tí máa ṣàmì ẹnu tí wọ́n á fọwọ́ rẹ̀ pa ogun ara pé ò ní lápadà sí ibú tó bá padà sí ibú ajá Ọlọ́run ni tó bá dẹ́sí tó bá gbó mọ́tò wọn àpadà sí ibú dénú ni. babalágége ní sọ fún yín àdánwò tí dé báyàn tí wọ́n fi béèrè ọlọ́lá lọ́wọ́ rẹ̀ pé lágbájá ń kọ́ á ní èmi náà nìyí ń táyé sọ mí dàlẹ́ rí bàbá ní kò ní kàn yín láéláé. Àmín. àdúrà náà di méjì. àdúrà lẹ́ẹ̀kẹta tí bàbá fi rán mi sí yín wọ́n ní gbogbo ń tẹ̀ ń ṣe tí ń wọ́n Ọlọ́run tí ń fi ń ṣe bó ti ń ṣe pẹ̀lú yín ẹ lè mọ̀ ó lè jẹ́ ìtẹ́ ìfọkànsí ìhùn lọ́wọ́ sọ pé ṣe báyìí yóò mọ kọ̀lá ni kò ní wálẹ̀ wọ́n ní gbogbo ń tẹ̀ ń ṣe tí ń wọ́n Ọlọ́run má jẹ́ ó sú yín láéláé. Àmín. afa yìí lọ gbọ́ àdúrà bàbá alágége wa lọ́wọ́ bàbá wa Marwiyu gangan lọ́ba bàbá wa yìí ti ń bọ̀ owó àdúrà ti bàbá alágége Ọlọ́run jẹ́ àríyá. Àmín. ọ̀rọ̀ wí ní sọ̀rọ̀ Marwiyu èmi ni almuhadisu rọ́ọ̀wì ìwọ̀n sọ̀rọ̀ bàbá wa Marwiyu ọmọ tẹ ẹran kó lè gbowó lọ wọn sọmọ tó ṣe é dámọ̀ ni kó má dáwọ́ yìí àná lẹ̀ n ti bẹ nínú owó bàbá alágége dà Allahu Akbar owó tí ń bẹ ní àyíjẹ owó $500 ẹgbẹ́rún tóbi jama. Allahu Akbar. afáwà Tọ́yìbù ní àwọn ò ní fún mi ní ọṣẹ kankan wọ́n ní bí ajé bá ń bẹ lára mi àwọn ọmọ mo ní yóò kọjá bẹ́ẹ̀ ti fẹ̀mí sí ní ẹnu yìí Ọlọ́run òun wa ń ṣe búdé mo lè fi ẹnu yìí ọlọ́mọdé lápára síbú láíláí. Àmín. ọlọ́run tó bí alukuraanu n ti bẹ́ẹ̀ nu tíra ta pè ní al-Mushafau shahid algilafu al-amami nínú tíra yìí tó jẹ́ front page ẹ̀ wọ́n fi sọ̀rọ̀ nípa orúkọ tí tíra yìí ń jẹ́ tí ń jẹ́ al-Mushafau shahid. kìnnì kan lọ́dọ̀ àwọn afọ́ ní hadith baba ló jẹ́ oyé mi wọ́n pè ní al-wasful murakkab kí wọ́n sọ pé hadithun hasanun sahihun hadith ẹ̀yọ̀ kan ẹni tá a bá pè ní al-Mushafa àti kì í sábẹ́ ẹ̀dá tí ò ní rojọ́ kó tó wà àlìjánà yóò wà àlìjánà bila sabiqati hisab bila sabiqati adhabin wala munaqashati hisabin níjẹ́ al-Mushafa ẹni tá ànábì ó sì pẹ́ rẹ̀ òun kọ́ ní òròjọ́ mọ́ tọ́lọ́mùbá bíi pé bó o lo tulu ayé ànábì gan ni ó jáde pé mọ̀mọ́ ńgbà bí wàá bá ti bẹ̀rẹ̀ ayé nu ńjọ́ tí wọ́n bí wọn ńjọ́ tí wọ́n wà parí ayé ó wá lọ lójú ọ̀nà ash-shahid tí ànábì sì sọ pé àwọn ẹ̀dá tí ó wà àlìjánà láì ní wí kẹ́límà kánú àlùmọ́ ànábì fúnra ànábì ni ó mú wọn wà àlìjánà ànábì ní 70,000 péré ni wọn bàbá yìí náà wà wọnú wọn. lẹ́yìn tí a rí algilaful amami front page nínú tíra yìí page tó tẹ̀lé tó jẹ́ page 2 ó jẹ́ page tí wọ́n fi sọ̀rọ̀ hukuku tọ́ba mahfudọ wọ́n sọ pé tíra yìí ò ṣe é jí tẹ̀ èèyàn gbọ́dọ̀ jí tẹ̀ tó o bá fẹ́ wá béèrè nulẹ̀ wa láti page ẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin tẹkirizu wà ń bẹ tí wọ́n fi kọ rọdọ tírà náà pé agbá létí ó lè jáde sáyé yóò ṣàlùmọ láǹfààní láti péèjì ẹlẹ́ẹ̀karùn bọ́ sí ẹlẹ́ẹ̀kẹfà mukaddimatul kitab ọ̀rọ̀ ìtìsíwájú ní bẹ́ẹ̀nbẹ́ lẹ́yìn náà wá bẹ̀rẹ̀ sírọ̀ bàbá bó ni bàbá yìí ti wáyé bó ni wọ́n ti kẹ́kọ̀ọ́ bó ni wọ́n ti lo ẹ̀kọ́ bó ni wọ́n ti dèèyàn ọwọ́ bá débi iye ẹ̀dá tó dìde lára bàbá yìí láyé nùkútọ̀ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ múnu bàbá ìmọ̀mọ́ fa ni wọ́n yé pé èèyàn lélẹ́rìíre pẹ̀lú tó bá kójọ wọ́n ní wọ́n yé pé èèyàn lélẹ́rìíre pẹ̀lú àwọn ẹ̀dá tó bá rọ kiri ká
bàbá ní tu'raf sa'adatul mar'i bi'adadi alladhina sa'idu min husni tasarrufatihi. wọ́n ní wọ́n bí ọ pé olóríire ni ọ́, ó dé èèyàn mélòó tó tara rẹ̀ nàró, ó dé èèyàn mélòó tó tara rẹ̀ dìde, ó dé èèyàn mélòó tí wọn ò kọ oríire máa ní sámà, ó sì sọ̀kalẹ̀ síwájú inú ilé rẹ̀, wọ́n sì pati sámà rẹ̀, wọ́n kọ̀ míì fún pé kó máa ṣe ríire. ó jẹ́ àmọ́ kí bàbá wa ash-shahidul mushafa eléríire ni wọ́n bí kulli ma'nal kalima. bàbá yìí wá lápá lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ lápá, torí èèyàn ò lè lápá nu ayé yìí láì lápá, àmọ́ wọ́n lápá nu ayé wọn wá lápá. àfọ olórin sì ti sọ fún wa láàfọ nkéwú, àfọ àti jẹ́ àmọ́ nú ọ̀rọ̀ wípé ńjọ́ tí wọ́n bí Aliyul Madini, wọ́n láwọn jàmáà rẹ̀ pé kọ̀ wá dáa kọ́ fẹ́yàwó, ńjọ́ tó bá sí mọ́ kó o lè máa ṣẹ́kù. ó wá sọ pé àwa o ìjọ kan ni wá, àtàwà in lam yakun lana naslun, kódà tá a bá wáyé tá a bá bímọ, fa innana bi ilmina wa atharina abada dari la naslu, kódà tá a bá fọmọ́lẹ̀ láyé erípa wa ò ní parẹ́. àfọ àsọkè Ibn Taymiyyah ò bímọ, àmọ́ bí erípa ó sì bí ìmọ̀. Ìmáàmù Nawawi ò bímọ, ó bí erípa ó sì bí ìmọ̀. Jarullah Samakashari ò bímọ, ó bí erípa ó sì bí ìmọ̀. bàbá wa lónìí wá bí ìmọ̀, wọ́n bí erípa wọ́n sì bí àṣẹ́lẹ̀. wọ́n á parí tírà yìí, ibi tí wọ́n á parí ẹ̀sìn ni wọ́n á fẹ́ lo orin yìí káfà tó ń tó lọ bẹ̀. Ash-shahid, ẹni tó bá kúò láyé lọ́nà tí gbàgbá yìí gbà kúò láyé, irú ẹ̀dá wo ni wọ́n jẹ́? bàbá ló wá rán mi sí gbogbo fámìlì ní ìṣẹ́jú méjì tó kù yìí. Wàkọ́t òkè mi dọ̀tí àìní. bàbá níjọ́ tí mo fẹ́ kúò láyé wọ́n pa ojú mi dé njọ́ náà. mo jáde, èmi jáde pé ń darí bọ̀ ni. àṣẹ tí ń bẹ́nu kádàrá pé bí n ti lọ òun ò gbé mi wálé ni. bàbá ní wọ́n pajú mi dé njọ́ kan. Àníwáyé burhatan. ó ní burhatan, gẹ́gẹ́ bí Ọlọ́run ti kọ́ pé ẹ pajú Mushafau dé káwọn mọ̀lẹ́bí rẹ̀ wá gbé. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ njọ́ náà. Walakin sari'an. ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n pajú mi dé tí mo rí pé mo ti kúò láyé tí n ti ń bọ̀ wá. Matabatu ila al-khuldi. ó ní wọ́n gbé mi wọ ọ́fíìsì kan, mo rí pé ẹni tí wọ́n bá gbé kọjá ń bẹ̀ nínú àwọn ẹ̀dá tí ò ní parẹ́ láéláé, tẹ́rípa rẹ̀ ó sì mọ́ lọ gbére ni. Ra'aytu wara'il arda. ó ní bẹ́ẹ̀ yẹn bá kúò láyé, bàbá ló rán mi sáwọn inú ilé wọn, ó ní bẹ́ẹ̀ yẹn bá kúò láyé mọ́tò ni wọ́n máa fi gbé wọn lápèjúwe. àmọ́ ọjọ́ tèmi fẹ́ kúò ń bẹ̀, mo rí kí wọ́n gbé bàálù wá. mo wá rí lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ìṣẹ́jú kan mo ti ń wo gbogbo ilẹ̀ yìí lẹ́yìn mi, wọ́n ti gbé mi dénú òkè. Ra'aytu wara'il arda. Wal kauna kullahu. ó ní gbogbo ayẹyẹ ìwọ wà wọn mọ̀ mi báyìí pé ó tún dìgbò ṣe o. Ilal mala'il a'la. àwọn màláíkà wa ń bira wọn pé ibo lẹ́ ń gbé lọ, wọ́n ní ọba tó ní Mushafau ní a máa gbé bọ́ nù sámà yìí tó ṣe lérí ilẹ̀ yìí tó. Ilal mala'il a'la. ó ní oníkà máa gbé dúró lẹ́nu ọ̀nà, kò gbọ́dọ̀ jókòó lọ́dọ̀ reception inú ọ́fíìsì ní ká máa gbé bọ́ lókè lọ́hùn. Ilal mala'il a'la. Ila alamil hamdi. ó ní ká máa gbé lọ alamul hamd, àyè tí wọ́n ti dúpẹ́ fẹ́rú tó bá wáyé tó ṣiṣẹ́. Masarun. mo wá bẹ̀rẹ̀ sí lọ, à ń lọ pẹ̀lú àwọn màláíkà. Minan nuril mubin abartu. gbogbo àdúgbò tá à ń gbà kọjá àrí sáínbọ́ọ̀dù ń bẹ̀, ìmọ́lẹ̀ làákà ń pàdé, ó yàtọ̀ sí mọ́lẹ̀ ibi tí ń bọ̀ wá. Yafu arijan. ó ní àwọn òórùn tí wọ́n ń jáde ń bẹ̀ láwọn àlìmísìkí. Atiral miski wan nadi. ó ní àwọn òórùn tó yẹ pé bí ẹ bá bo ẹni tó lò ó lọ́wọ́, àwọn tùràrí kan ń bẹ ara bàbá ni mo ti gbọ́ ńgbà tí wọ́n dé yìí. tẹ́ bá ti fi sáṣọ lẹ́ẹ̀kan, tẹ́ bá fọ aṣọ náà tẹ́ dá sákìtàn, àkìtàn ó sì máa run tó ta sánsán. Wa ma hiya illa lahzatun thumma futat. ó ní láàzọ̀ kan náà báyìí ni wọ́n pa mí lójú dé láwọn tí wọ́n ní ìgbésí ayé bàbá yìí ní àwọn lára, tí wọ́n bá mọ̀ pé oore táwọn ó ṣe fún ẹ̀yin ẹ̀ ò ní parẹ́, àṣé wọ́n bá fílẹ̀ kọ́ mọ́ sáyé lọ. Jinanul khuludi salmadi bila hadi. ó kù mẹ́rin ṣó. Suhulum badiyatun. ó ní àwọn tí mo bá pàdé ńjọ́ tí wọ́n ń gbé mi pàdé Ọlọ́run kò ṣeé fẹ́nu ròyìn. Badiyatun. àwọn tí gbogbo èèyàn ń tọrọ lèmi rí ńjọ́ tí mo gán ní. Badiyatun. mo ti tú ní ṣọ́ọ̀bà. Burujun bahijatun. ó ní mo pàdé gbogbo ń tọ́ da téèyàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run. mùsùlùmí ni èéfẹ́ kú láyé àlìjánná sí òun, a sì ní yájú lẹ̀ báyìí wà àlìjánná, a kú ká tó wà àlìjánná ni. Bahijatun waliwaruwa nurun tadafaqa bil khuldi. nìṣó. Lasafa tara minni. Ọlọ́run wá sọ fáwọn bàbá nígbà táwọn déwájú Ọlọ́run báyìí, ntọ́lọ́run kọ́kọ́ sọ fáwọn ní wípé. Lasafa tara minni ajaiba minnati. èèmọ̀ èmi Ọlọ́run tí mo máa ṣe pẹ̀lú ẹni tó bá dúró tì mí lóòótọ́. àwọn èèyàn fọ́jú láyé, wọ́n lè máa kí ẹni tọ́lọ́run ò ní kẹ́. Ọlọ́run á máa wò ó pé ẹ máa kí i. èmi tèmi dá mọ̀ pé njọ́ tó bá lo èmi ò ní kẹ́, bí n bá sì kẹ́ mi ní gé ẹ̀yìn rẹ̀ ò ní dá. Lasafa tara minni ajaiba minnati. Ọlọ́run wọn sọ fún bàbá Mushafau njọ́ náà gẹ́gẹ́ bí ṣàhídù pé ó padà rí èèmọ̀ ẹ̀bùn tèmi Ọlọ́run máa bu ẹni tó bá wù mí. Wataya hayatan la mathila laha indi. ṣé bí wọ́n láwọn fẹ́ ọmọ
láyé ni erípa rẹ̀ ò ní kú tí àlìkìyámà kọ́lá ọmọ ṣẹ̀mí lọ erípa rẹ̀ ọmọ ṣẹ̀mí lọ láéláé ni. Wa inni uhillu al-yawma. Naam. Inni uhillu al-yawma. Ahilu lọ́dà kọjẹ́ bàbá ìmọ̀mọ̀ bá ti wòkè ń bọ̀ wá ó ti jẹ́ kí bàbá wòkè wọ́n ti mọ̀ pé òhìlù bò. Ahillu al-yawma. Ọba ti ní hálà ó lè jẹ́ yẹ̀hìlù ìtumọ̀ mẹ́ta náà ni hálà máa ń tú. Hálà máa jẹ́ hálà bí máa ń nàzálà tó bá ti jẹ́ hálà tí ń tú nàzálà yóò jẹ́ yẹ̀hìlù àbí yẹ̀hùlù méjèèjì ló lè wá. Tí n bá ń túmọ̀ fákà ń tó dàrú káyàn lọ́tọ̀ọ̀tọ̀ yóò máa jẹ́ hálà yẹ̀hùlù nìkan. Atúmọ̀ sọ́ra halalan hálà yẹ̀hìlù bí máa ń sọ́ra halalan ni bàbá ṣe kọ́ fún mi pé mùdọ́rí wọn hálà òkùsùr wàdúmà ìsá àtàbí máàna nùzúlì fòhám wàkúmùtà amìlán wà ń jẹ́ bí máàna lùfákì wàdìmúmù wà látẹ̀síd wàbìlì kẹ́sìrì má dídùl harami tàhásọ́là kí ló wá wí. Wa inni ahillu al-yawma. Bàbá Mushafawu ní ẹ̀yin ò lè rí èmi wọ́n ti dí gàgà ojú yín èmi wà láàrin yín báyìí lónìí. Fi jam'ikum ala. Bí wọ́n ti máa jí òkú pé wo ń tán ṣe nínú ilé yín wọ́n ti jí mi lónìí èmi náà ń wo ń ti ń ṣẹlẹ̀ nínú ilé mi. Fi jam'ikum ala. Bisati khuludin. Kalana kidi mumtad. Kí ẹsẹ̀ kan tó kù. Liyukhbira qawmi. Ó ní ẹ bá ń sọ fún Bàkínsì kó múra ṣiṣẹ́ o. Liyukhbira qawmi. Ó ní kò sí ń tọ́kọ̀ pẹ̀lú kẹlámù nẹ́ẹ̀sì o. Liyukhbira qawmi. Ó ní ọmọ gbọ́n táwọn èèyàn ń wí o. Yukhbira qawmi. Ó ní kí n sọ fún gbogbo ọmọ kí n sọ fún bàbá àlífà kí n sọ fún àwọn màmú wa pé ẹ múra ṣiṣẹ́ o. Billazi qad lakitu. Ó ní bàbá ní kí n sọ táwọn bá pàdé èèyàn lèèyàn ṣe fún tí kì í mọ̀ ń téèyàn bá rọjú ṣe fọ́lọ́run yọ pàdé ẹ̀ wájú ẹ o. Minal khuldi wan tan'imi wal fadli wal wuddi. Ọlọ́run kó kẹ́ bàbá wa Muhammadun Mushafa. Àmín. Jàmọ́ ṣàmì dára bí mo ti fẹ́. Àmín. Ẹ ṣàmì lẹ́ẹ̀kan sí kó lókè dáadáa. Ẹ ṣàmì lẹ́ẹ̀kan kó lókè dáadáa. Kọ̀sídà ya Rabbi bi Adama Abdillah. Kọ̀sídà yẹn ni mo kọ́njọ́ tí mo ti Masaride lọ́dún 5 sẹ́yìn. Àwọn dẹ́rù lè ibà mi mọ́ akọ́. Ọlọ́run wa bí àwọ̀ bùkátà pé ya Rabbi bi Adama Abdillah. Abdillah. Wa kamali dini abibillah. Ya Rabbi bi Adama Abdillah. Wa kamali dini habibillah. Wa binajilil kabara qaribillah. Wa mudiril marikasi billah. Ya Rabbi bi wa bi alimi ajil bin nasri wa bil faraji. Ya Rabbi bi wa Bàbá Mushafawu Ọlọ́run bá kẹ́ wọn. Àfáwọn ẹ̀kẹ́ tọ́lọ́ kó fi wọ́n láyà balẹ̀. Bàbá ìmọ̀ máa gbà Ọlọ́run jẹ́ àríwọ̀ pẹ́. Ya Rabbi bi Adama. Masha Allah. Ẹ mọ̀ náà bẹ́ẹ̀, ẹ mọ̀ náà bẹ́ẹ̀. Masha Allah.